ẹ̀yin èèyàn ẹ wo ọ̀nkúrọ́tì mi Daniel wọ́n jáde sọ̀rọ̀ o ẹ wo wọ́n sọ̀rọ̀ pẹ̀lú bínúbínú nípa ọ̀rọ̀ tí Seyi Tinubu tó lóun fẹ́ pín báìbù fún àwọn aráàlú tó fẹ́ pín báìbù 1 million fún aráàlú níbi débi tí pa aráàlú débi tí táwọn ọmọ onílùú tán ti ń sùn tán ti ń sun ẹsẹ̀ títì tó lóun fẹ́ pín báìbù ẹ wo ọ̀nkúrọ́tì mi ó bínú sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí àwọn pásítọ̀ ó dẹ̀ sọ̀rọ̀ sáwọn ìjọba ẹ wo ẹ gbọ́ nǹkan tí ọ̀nkúrọ́tì mi ẹ̀gbọ́n tí wọ́n sọ. àwọn ọmọ mi ò tí ì jẹun ẹ̀yin wà bẹ́ẹ̀ pé 1 million bible àtẹ̀yìn àti gbogbo ẹ̀yin tẹ̀ wà nídìí ìwà àbàjẹ́ ìwà ìpanilẹ́kùn ìbànújẹ́ ó kéré òwò ni kò ní tán lé gbogbo yín ẹ mọ̀ ṣìṣe ní ayé yín máa bàjẹ́ níṣẹ́ bẹ́ẹ̀ jáde ẹ mọ̀ jáde lẹ́kùn lọ́wọ́ ogún ọmọ fẹ̀jẹ̀ yín wẹ̀ ni bẹ́ẹ̀ ni ayé lánàá ó mọ̀ pọn mi sí yín níkùn ní àìsàn tí ò gbógun tí finance minister lásán lẹ ṣèlérí kì í ṣe ọ̀rẹ́rẹ́ yìí tó ṣe finance minister kékeré ni lẹ́gbẹ̀ẹ́ tí ó ṣe yín àyàfi tẹ́ ẹ bá dìde wípé yín tó ń ṣe wá ní Nàìjíríà ó tó ká mójútó ẹ wá ń kó 1 million bibles ẹ̀yin Christians ṣé bẹ́ẹ̀ ti rí sìn ṣé tún lè blame ru wa báyìí mo béèrè ní ṣé lè blame ru wa báyìí tá à ń sọ̀rọ̀ tá a láṣẹ mọ́. That they are unaliving us. Bloodshed all over Nigeria. Bible has not saved us. Quran has not saved us. Everyone pay káàkiri on behalf of somebody's birthday. Àti celebrant ni o, àti celebrate ni o. Ayé gbogbo mo tún sọ lẹ́ẹ̀kan ṣiṣẹ́ láti wákàtí lọ ìbànújẹ́ tó ń wọlé tọ̀ ẹ̀dá tí owó ò ní lè ká yóò mọ wọlé ti gbogbo yín ẹ̀yin olóṣó lórí burúkú. Ẹ bá pín fọ́nà ẹjọ́ mọ́ dọ́dọ̀ wọn. Kí làwọn ọmọ Nàìjíríà gbà lọ́wọ́ yín? What exactly have we done? What exactly ni ẹ̀ṣẹ̀ wa? Me, I want to know. Torí tẹ́ ẹ bá sọ fún wa, a máa bẹ̀ yín now. We will beg you. We will. Mo ṣe fídíò kan náà. Bóyá last year or 2023 tí mi mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà máa le jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ owó prophet offering. Hello, ẹ̀yin ọ̀rẹ́. Ẹ̀yin tẹ́ ẹ san prophet offering. Èmi ìfẹ́ gba prophet offering mi lọ́wọ́ yín. Torí gbogbo ilé ìta sọ́ngbà yẹn ká tẹ̀ sọ pé ẹ̀yin kò tí mọ̀ wá mẹ́ẹ̀dọ́ náà blọ́ọ̀kì péjì wa. Náà ẹ ti mọ̀ wá sí ẹ gbọ́ ọ̀rọ̀ láti 2022 ṣé sẹ́ńdà tí wọ́n ní látijọ́ yẹn. Ojú pé wèrè ni bọ̀bọ́ ilẹ̀ fi ń wò wá pé kò sẹ́ni tó jẹ́ gbéná wojú àwọn bàbá Adeboye rí. Kò sẹ́ni tó jẹ́ gbéná wojú wọn rí. Èmi ti gbéná wojú wọn. Mo gbéná wojú Ọlọ́run wọn. Ọlọ́run ò kú. Orin wo lẹ máa ń kọ yẹn náà? Ọlọ́run tí mò ń sìn òun ni mo gbákanlé o kì máa yí ṣe Ọlọ́run òkú o ń bẹ tí Ọlọ́run yín bá ń wà láyé gbogbo ẹ̀yin pastors yìí a jẹ́ wípé Ọlọ́run ò ṣe Ọlọ́run olórí burúkú tó dàbí yín lẹ́sìn náà tí Nàìjíríà rí báyìí. If I be a man of God, if I be a man of God, ṣe rántí story yẹn ó ní níwòye ọ̀la á ta nǹkan báyìí á ṣe nǹkan báyìí ẹni tí ọba ń gbé ọwọ́ léjìká báyìí ló sọ wípé even tí wọ́n bá ṣí fèrèsé ọ̀run sílẹ̀ kò lè rí bẹ́ẹ̀ láíláí ó dẹ̀ sọ fún ni yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú ẹ̀ ló fi rí ètè ẹ̀ ò ní bà ṣe ẹ̀ náà ti story yẹn how many of you tẹpẹra yín ní prophet ní Nàìjíríà olórí burúkú yín orí TikTok ilẹ̀ ń jókòó sí ayé yín máa bàjẹ́ ní gbogbo irú ẹ̀yin báyìí ayé yín máa bàjẹ́ ní tẹpẹra yín ní ìránṣẹ́ Ọlọ́run tí ẹ lè sọ òótọ́ to the power dàbí ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ni. Bẹ́ẹ̀ni oore ẹ tún wá gbọ́ ilé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Bẹ́ẹ̀ni. Ọlọ́gbọ́n ló lè yé. Àwọn ọ̀mọ̀ràn ló lè mọ̀. Ṣùgbọ́n ẹni tó bá farabalẹ̀ gbọ́ tí ò ṣe wùrùwùrù ni ó mọ ìtumọ̀ tí mo fẹ́ sọ yìí. Bẹ́ẹ̀ni. Olórin kan tá a ló ń kọ orin náà ti pẹ́ ṣùgbọ́n a ṣe ń kọ títí di òde òní. Ok, kí lórin yẹn? Kí dẹ̀ ni orin náà? Ẹ jẹ́ n gbìyànjú láti kọ. Kí la fi sàn jà wọ́n tí kú ti pa? Ìwọ ló fọwọ́wọ́ wá di òní. Ìwọ ló ṣọ́ wa tó ń gbà wá lọ́wọ́ ewu.
ẹ kọrin ìyìn sólùtọ́jú wa. Hallelujah, ògo ni fún Baba. Á fẹjọ́ ìlú yìn Ọlọ́run wa. Alààyè ni ó yìn ọ́ bó ti yẹ. Hallelujah, ògo ni fún Baba. Orin yìí ń gbà tá a wà kéré. Ó ní ìtumọ̀ tó jinlẹ̀ torí wípé a nígbàgbọ́ pé adìẹ tí ò bá tí kú sì máa jàgbàdo. Bẹ́ẹ̀ ni, back then. A nígbàgbọ́ wípé ẹni tó kú ni ti tiẹ̀ parí. A nígbàgbọ́ wípé at the scent of water, the tree will sprout again. Ṣùgbọ́n ẹni tó bá ní ojú inú ní Nàìjíríà lóde òní a rí wípé orin yìí kì í ṣe orin tó bá ìgbà mu mọ́. A rí wípé kì í ṣe orin tó mú ọpọlọ dání mọ́. Kí ni ìdí ẹ̀ tí mo ṣe sọ bẹ́ẹ̀? Ní Nàìjíríà òde òní, bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀ ló ṣe pé lóòótọ́ wọ́n wà láyé. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́sìn tó pera wọn lẹ́sìn, wọ́n ti jẹ́ kí àwọn tó ti kú kí wọ́n ní àǹfààní ju àwọn ọmọ Nàìjíríà tó ṣì wà láyé lọ. Ó ní àwọn nǹkan kan tí mo ti gbọ́. Ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tó ti pa ẹlòmíì sí ayé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Tó sì jẹ́ wípé tí a bá mú gbogbo ẹ̀kọ́ òdì tí wọ́n kọ́ wa nípa ọ̀run àpáàdì kúrò, ọ̀pọ̀ ló ṣe wípé bẹ́ẹ̀ ṣe ń jí láàárọ̀ yìí, òkú wọn lẹ máa bá lórí ibùsùn. Ọ̀pọ̀ obìnrin ni ó mọ̀ jí gẹ́gẹ́ bí opó lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ láàárọ̀ yìí. Ọ̀pọ̀ ọkùnrin ni ó mọ̀ jí gẹ́gẹ́ bí opó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ní àárọ̀ yìí tí mò ń sọ̀rọ̀ yìí. Ọmọ ọdún 6 gan, ọmọ oṣù 6 tí ń wọ wèrè ní Nàìjíríà torí ibi. Ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ wá ń jọba tá a ti bẹ̀yìn títí tẹ́ lẹ́ẹ̀ni gbọ́? Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ pé ẹ̀sùn pa wá àpinnulá, ẹ wá bojú wẹ̀yìn àwa dọ̀bálẹ̀, ẹ gbèsùgbẹ̀gbẹ̀ kan lu pápá, ẹ tún wá ń já wa lẹ́gbà. Èmi Tuesday báyìí ọ̀pọ̀ ni ò jẹun lánàá, ilẹ̀ òní tún ti mọ́. Ẹlòmíì gan ò ní ìrètí ibi tí ó ti rí omi tó mọ́ tí ó mu. Bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ àwọn tó wà níjọba, wọ́n ní oil blocks, oil well. Mo ti ẹ̀rọ lọ rò bọ́ nígbà tí ilé àtàlùjọ̀nù gbé ọ̀rọ̀ ẹ wá. Mo ní àlùjọ̀nù, ǹjọ́ ṣeé ṣe kí a rí òṣùwọ̀n tá a lè fi wọn nǹkan tí ayé yìí jẹ́? Ǹjẹ́ mọ nǹkan tí àlùjọ̀nù sọ fún mi tó bà mí nú jẹ́ lọ́pọ̀lọpọ̀? Ó ní ìdí tí ò ṣe lè sí òṣùwọ̀n fún ayé yìí pẹ̀lú gbogbo mèremère tó wà ńbẹ̀. Ìdí tí ò ṣe lè sí òṣùwọ̀n fún ni wípé kò ní ìtumọ̀ rárá bí atẹ́gùn lásán. Ilé ayé yẹn ni àwọn olóṣèlú wa ní ilé aláwọ̀ dúdú tí wọ́n ń kó owó tó yẹ kí mẹ̀kúnnù náà fi ṣara ẹni jẹun. Tí n bá bẹ̀rẹ̀ sí ní bu èpè jólẹ̀ báyìí, ẹni ó ti ní èpè rẹ ti pọ̀ jù.
ǹjẹ́ àwọn tó wà níjọba pẹ̀lú àwọn pásítọ̀ pẹ̀lú àwọn àfáà rádaràda ẹ̀ ǹjẹ́ wà tí wọ́n ń wù ṣé ó tó èpè tàbí kò tó èpè ṣé kò ju èpè lọ. ṣùgbọ́n ọba dákẹ́dájọ́ la máa ń pè é ó kàn ṣe wípé àwọn àgbàlọ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kílẹ̀ tó pa òṣìkà ohun rere á ti bàjẹ́ ṣùgbọ́n díẹ̀ tí ohun rere gbọ́dọ̀ bàjẹ́ kí ilẹ̀ tó pa òṣìkà èmi Rótìmí Awikonko sì ń béèrè ní ìmọ̀ díẹ̀ ṣùgbọ́n nírú ibi tí mo ti bẹ̀rẹ̀ ẹ má mọ̀ kọ orin mọ́ torí wípé ẹ lè mọ̀ kọrú orin yìí lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì tí ẹni yẹn sì mọ̀ wípé ikú yájẹ̀sín ni ọ̀rọ̀ òun gbà báyìí ẹni tó kú ó sàn ju òun tó ń wà láyé lọ. ẹ má jẹ́ kí fọ́nrán ìgún jù torí mo kàn ní kí n sọ etí àlùjọ̀nù tó gbé wá lóru èyí ni kí n tó lọ sùn. nígbà tí àlùjọ̀nù gbé ọ̀rọ̀ yẹn kọjá ó ṣe mí bíi kí n mọ̀ sunkún. ti ṣẹlẹ̀ lọ́dún yìí ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù bẹ́ẹ̀ àwọn tó ń lo àwọn government officials wa wọ́n ń fún wa ní propagation pé population wa high ní ìlú tó jẹ́ wípé they discover new resources mineral resources every day ṣé ìjọba Nàìjíríà sọ fún wa nípa ètí Al-Mustapha táṣìírí ẹ̀ Californium ìjọba Nàìjíríà ẹ̀yin olórí burúkú àṣìírè tẹ́ ẹ̀ ní fi nǹkan rere lẹ̀ sáyé lọ tó jẹ́ pé ikú gbóná ni ó mọ̀ pa gbogbo yín ìjẹ́ declare Californium as at 2018-2019 Californium was $27.1 million per gram ní world market ẹ discover ẹ declare as national resources so many people don't even know what Californium is. It happens to be one of the elements required to make nuclear weapon táwọn olórí burúkú àwọn tẹ́ wá ń tà fún náà ṣé àti dẹ́rù wọn báyìí. What about the other resources tá a mọ̀? Kó tiẹ̀ tó wá di pé wọ́n discover crude oil ní Nàìjíríà ṣebí iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ àwọn bàbá wa ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ kó àwọn gàǹdùkú sílùú tí wọ́n ń pa wá. Even the presidency has never released any statement concerning the killings all over the world, the nation. No, right? Ṣùgbọ́n gbogbo ìta ń sọ ń gbà yẹn ṣó yé yín gbà yẹn ní ìsìn action that speaks louder than voice ó ti jẹ́ kó yé wá ń sìn. Awikonko nìkan ló ń ṣèbànújẹ́ ọ̀rọ̀ ìtàjẹ̀sílẹ̀ Nàìjíríà ń sìn. Ṣebí torí pé à ń lọ à ń bọ̀ ń gbà yẹn ṣebí torí ẹ̀ lẹ ṣe sọ wípé orí mi ò pé ń gbà yẹn ṣebí torí ẹ̀ lẹ ṣe lórí mi ò pé sórí mi pé ń sàbí kò pé ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó sínú ibi tẹ́ ẹ pè ní chọ́ọ̀chì káàkiri tẹ́ ẹ ń gba prophet offering tẹ́ ẹ ní òótọ́ lẹ́nu mo tún sọ lẹ́ẹ̀kan sí àyàfi tẹ́ ẹ bá dìde ní wákàtí ọ̀wọ̀ yìí that you join your voices with our voice and say enough is enough and celebrate how many kìíní ní October 1st ẹ̀yin mélòó lẹ rántí in the 80s in the 90s even early 2000 tabala ń ṣe independence in Nigeria kò kí ń yáyí ń gbà yẹn ẹ wò bó ṣe rí ń sìn ìtàjẹ̀sílẹ̀ lókù tá a fi celebrate independence in Nigeria. Are we truly independent? Are we? Ó ti bá ojú ó bá mú sìn and there is no way forward until when all of you begin to help us share our videos so that àwọn tó ṣì ń lọ sí church tí wọn bá lọ mọ́ pastors will know that kò sí easy way for them mọ́ sẹ́. Àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ rárá singing the camps of Taiwo Ojo getting filled up to the brim lórí prayer point wèrè prayer point orí burúkú kírú àwọn Dẹ́kúnlé Epafras náà máa ní kámpù tó ń kún. That means we've not even started anything. We've not. If truly prayers are answered as against taking actions,
àwọn wèrè yìí tó ń polówó mírèkù fún yín tó ń fi owó yín dípò mírèkù wọ́n máa sọ fún yín pé Ọlọ́run wọn ń ṣe mírèkù. nígbà tí Táíwò Òjó bẹ̀rẹ̀ story wípé ìgbà tí ìyàwó òun bímọ dókítà sọ pé 150,000 òun lóhun ò ní ju 6,000 lọ, ṣé bẹ́ẹ̀ ń pàtẹ́wọ́? ṣé bẹ́ẹ̀ ń pàtẹ́wọ́? ẹ̀yin mélòó lẹ́bí yín ti kú as a result of pé kò sí dókítà ní hospital because wọ́n lé amúkùn wa ẹrù wa wọ́ alókè náà ń wò wọn òwò sàlẹ̀. ẹ jẹ́ ká túṣu sálẹ̀ kòkò náà. Ade Phillips, thank you so much sir. ẹ̀yin mélòó ẹ máa dá mi lóhùn, ẹ̀yin mélòó ló jẹ́ pé ìyàwó yín fẹ́ bímọ, ìyàwó yín wà láyé lẹ́ni wọ́n ní omi ló dànù agbèfọ́ torí inadequacies government officials ní hospitals. ó ní ọmọ yín, ọmọ kan ṣoṣo tó yẹ kẹ́ ẹ ní láyé lẹ́ni, ọmọ yẹn gbabẹ̀ lọ o. ìyàwó yín ò tí ì lóyún mi, ṣe bẹ́ẹ̀ lọ sí church. How many of you lẹ rántí wípé back then ìjọba mọ̀ wípé it is their responsibility or it was their responsibility to build hospitals and to equip it. Kíló àwọn Ayọ̀ Babalọ́lá tí wá bẹ̀rẹ̀ sórí wọn gbà yẹn, ẹ̀yin tẹ́ ẹ jàǹfààní UCH ṣé ẹ tiẹ̀ máa rí jẹ gan nígbà yẹn. Because ṣe máa sọ ṣe sórí bọ̀bọ̀ ìpè ṣá. You are respecting ìpè as against the bloodshed going on in Nigeria. And respect pé nìkan Ọlọ́run pè. Èmi dẹ̀ ti bú wọn, mo ti bú Ọlọ́run tẹ́ ló pè wọ́n yẹn pé ayé gbogbo wọn máa bàjẹ́ tọmọtọmọ ni. What is the usefulness of your calling that the truth against powers that be kò sí nínú yín? In the history of the Bible tẹ́ ń gbé káàkiri ṣe bẹ́ẹ̀ ka story Saul àti Samuel. Wọ́n ní Sọ́ọ̀lù wá lọ bá Samuel, ó wá ń gbé kíníkẹ́ni, ó wá fọwọ́ mú létí aṣọ yẹn wá ya. Samuel wá sọ fún pé a dẹ̀ fa ìjọba yíya ní méjì àfàyà lọ́wọ́ ẹ̀. ẹ̀yin mélòó lẹ lè ṣe? àti gbéná wojú àwọn Ọlọ́run tẹ́ ló pè yá ti rí pọ́ lọ́hùn òkú ni. ṣẹ́yìn lè kọrin yẹn mọ́ sìn. Ìmọ̀ yìí ṣe Ọlọ́run òkú ó ń bẹ láyé. Ibo Ọlọ́run yìí ti jẹ́ Ọlọ́run alààyè tẹ́ ẹ̀ ní òótọ́. Truth is life. Even when they want to buy you, that truth lives on in you. How many men like you will stand up like Stephen? Tó jẹ́ pé bí wọ́n ṣe ń lẹ̀ lókùúta pa, òótọ́ yóò kúrò lẹ́nu ẹ̀. Ó ní and I see heavens opened in his glory. Ó sì sòótọ́ ẹ̀yin bàbá Adébóyè mélòó? Níwájú politicians ilẹ̀ lè sòótọ́ gbogbo òótọ́ tẹ́ mọ̀. Olórí burúkú yín tún sọ ní 2 years ago pé tí wọ́n àwọn Boko Haram bá ti ká wa mọ́lé pé ká máa lo eegun ẹ̀rẹ̀kẹ́ màálù. ẹ̀yin bàbá òṣì, ẹ̀yin bàbá olórí burúkú yìí. ṣé eegun màálù náà fi ń ṣọ́ ẹ̀yin ní gbogbo káàmpù tẹ́ gbà ilé ayé àfọwọ́bà fi sílẹ̀? ṣé eegun màálù náà fi ń ṣọ́ yín bàbá Adébóyè? ẹ sọ àwọn ọmọ Nàìjíríà dolórí burúkú, ẹ sọ alágbára dọ̀lẹ, ẹ sọ ọlọ́gbọ́n dòmùgọ̀ because of your useless, wicked, insatiable appetite for worldly things. How many of you? Ẹ̀rù wa ń ba ẹni tó pèrè ẹ̀ níránṣẹ́ Ọlọ́run kò lè sọ òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ àrùn ojú tí ì ṣe àrùn mú. ẹ lè sọ̀rọ̀ ẹ lọ́lọ́run pé àtẹ̀yìn àtọ́lọ́run tó pè yín ayé yín máa bàjẹ́ ni. ẹ̀yin kan wá jáde antichrist kí Christ yẹn gan dìde báyìí kó sọ fún mi pé mò ń parọ́ láwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Kó sọ fún mi pé mo sọ̀rọ̀ jù kí n wá fún ní samples. Ṣé kò yẹ kójú ti máa tì yín ni kẹ́ máa kó gbà yín lẹ̀kẹ́ ní pé ẹ̀ ṣe mọ́? Wọ́n ti fi yín ẹ fira yín jẹ oyè àwòdì ẹ lè gbé adìẹ. Ṣá àwọn pastors ló wà níjọba ni mo rò pé orí gbogbo yín fẹ́ burú, mo rò pé ayé yín fẹ́ bàjẹ́ mọ́ tilẹ̀. Wọ́n sọ wípé aṣọ tó bá kángun sí eégún ni wọ́n ń pè ní jẹ̀pẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní religious leaders, ẹ̀yin ni jẹ̀pẹ́ aráàlú náà, ẹ̀yin lẹ súnmọ́ wọn. A lè rí ìjọba torí abroad ni wọ́n máa ń wà most of the times. Tán bá ti ra lé fáwọn girlfriend wọn, àwọn ìyàwó wọn náà wọ́rí toró lórí burúkú kan náà tó máa gbọ́mọgbìn níyàwó gbogbo wọn. Gbogbo ẹ̀yin ìyàwó politicians tẹ́ sún wa débi tá a dé, ẹ mọ̀ gbé òkú ọmọ sin.
ìtọ́mọ ẹ̀ bá wà lábúrọ́dì tó rò wípé wọ́n máa yanjú wọ́n mọ̀ gbé òkú àwọn ọmọ yín tẹ́lẹ̀ pléènì wálé fún yín ní ẹ̀yin olóṣó lórí burúkú ẹ̀yin abíagbá yìí. Ọkọ tiẹ̀ jẹ́ politician inú ẹ̀ ń dùn òun lọ ṣe shopping gold ní Dubai ẹ̀ ń lo millions of dollars láti ṣe shopping. ẹ̀ ń lo millions of dollars láti ṣe shopping nítorí ẹ̀ lẹ́ ṣe wọ́ọ̀rì pé àwọn ọkọ yín ń dóbò káàkiri. Ẹ̀yin olóṣó lórí burúkú ṣebí ìyàwó politician ìyàwó ẹni tó bá ti jẹ́ ìyàwó politician ó ti di aráàlú ìyá òṣì ìyá òfò ní gbogbo ẹ̀yin ìyàwó politicians. Ayé gbogbo yín dẹ̀ máa bàjẹ́ tìrantìran ni ẹ ní láyọ̀ látàárọ̀ dalẹ́ gbogbo tó dúró gẹ́gẹ́ bí ohun ìdùnnú fún yín yóò mọ̀ dìbànújẹ́. In the history of the Bible náà ṣe bí wọ́n ní pé lóṣèlú àwọn ọba máa ń tẹríba fún ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní náà. Ẹ̀yin olóṣì ti ran ẹ̀ ti generation yìí kí ló dé títí ti yín yàtọ̀ tẹ bá ṣáà ti ń rówó ṣe rice tẹ́yìn sàmùjò dẹ̀rù owó ṣe rọ́ọ̀sì obìnrin tẹ́ wáyé wá ṣe ẹ̀yin olóṣó lórí burúkú yìí. Èpè yẹn ń jà wọ́n ẹ̀yin lẹ́rò bẹ́ẹ̀. I will give you an illustration of what is happening. Tẹ́ bá rò pé ẹ̀yin ò jà wọ́n ẹ̀rọ ni ó ń jà wọ́n. Bí wọ́n ṣe ṣépè fẹ́mi títí pé kí ìyá tèmi fojú sunkún mi ní 2022 ṣe bí kan lára àwọn jí wọn ló gbọ́mọ sí. Kí ló dé tí wọ́n sọ wípé orí Rótìmí ló mú wọn. Mo béèrè nínú inbox mi ẹ jẹ́ mọ́ fi èpè wọn hàn yín. Ìmí máa jáde wá gbàgbé pé Ọlọ́run Jésù sọ wípé láàrin ọ̀sẹ̀ 4 tèmi ò bá túbá pé mi máa kú. Wọ́n sọ ní June. Tèmi ò post CAC pastor yẹn. Ẹ̀yin mélòó lẹ rí CAC pastor yẹn olówó òkèèrè. Mo ní ẹ máa wo ara àwọn aṣèrè tí CAC raise. Ó ń dúnkokò mẹ́mi pé Jésù fẹ́ pa mí in 4 weeks. Nígbà tí 4 weeks yẹn dẹ̀ pé ṣe bá ṣe fídíò pé ṣe rí pé lórí burúkú Ọlọ́run òṣì lẹ́sìn ní CAC tí bàbá CAC jáde wá pọ́ lọ́run yín fẹ́ pa mí. Ẹ̀yin olóṣó lórí burúkú akúmámọ́nà ọ̀run igi gbígbẹ yín dúró tútù wó lulẹ̀ ẹ wo tẹ́ ẹ sọ Nàìjíríà dà torí ìjẹkújẹ ṣẹ́yìn fúnra yín save lẹ́ni ṣẹ́yìn fúnra yín save ẹ wo bí tí Nàìjíríà dé lẹ́ni ẹ wo bí tó dé ẹ wo bí tí Nàìjíríà gbé dúró sí lẹ́ni ẹ̀dẹ̀ lẹ́yìn pé orúkọ Ọlọ́run yìí tó yẹ kẹ́yìn jí o ṣe crusade kẹ́ mọ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ bá wa kẹ́ dúró papọ̀ kẹ́ sọ pé ìjọba ṣe mọ̀ fún ẹ mọ̀ nìṣó. Ṣé ọlọ́pàá fẹ́ pa bàbá Adébóyè ṣáwọn sójà àwọn DSS ṣé wọ́n fẹ́ pa Oyèdépò ni láàrin gbogbo wa ẹ̀yin ilé jáde kẹ́ sọ wípé enough is enough kírú mi ní mo wà nínú òtútù tí mo ti ń ṣiṣẹ́ rádaràda kí n má wálé wá jọ yín. Èpè ló ń pẹrú èké ló ń pele làdídá ló ń pẹ bẹ́ẹ̀ ṣe disappoint àwọn ọmọ Nàìjíríà Elédùmarè ò ní fire fún kankan nù yín ẹ mọ̀ bá ìjákulẹ̀ pàdé lórí ọmọ lórí ará lórí ẹbí ni ẹ̀yin olóṣó lórí burúkú yìí. Mo béèrè ní ẹ lè jáde sí street kan ní DSS fẹ́ pa yín ṣé wọ́n tó bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ lẹ́ lọ́nà ṣé bẹ́ẹ̀ lẹ́ ní Ọlọ́run yẹn. Àwa wítàwí ló jí ẹ̀mí wa àwa ń gbé Bible 1 million Bible Seyi Tinubu orípáyé ẹ ti bàjẹ́ tó bá rẹni sòtọ̀rọ̀ fún àwa yìí ó sọ fún ẹ torí agùdáwò ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ tí wọ́n bá ta ní tó wa ó tẹ́ wa lọ́rùn. Gbogbo ẹ̀yin tó yẹ kí wọ́n kó jagamu sí lọ́wọ́ kí wọ́n kó sẹ́wọ̀n gẹ́gẹ́ bí bàbá pásítọ̀ yẹn ṣe sọ gbogbo yín lẹ wá ń ṣògbólé wa lórí àwọn ọmọ Nàìjíríà náà wá ń ṣe rákàdédé fún yín gbogbo ẹ̀yin tẹ́ lọ síbi ìpéjọpọ̀ yẹn sẹ́ gbogbo ohun tó ń dùn láyé yín yóò mọ̀ parẹ́ nítorí tí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ ìparẹ́ ni. Àwọn ìyá òṣì ìyá òfò ìyá rádaràda àwọn arébípa ìran Yorùbá òṣì ìran Yorùbá rádaràda. A jẹ́ràn gidi gẹ́gẹ́ báwọn bàbá ńlá wa ṣe fi sílẹ̀ a mọ̀ wà níbi tí irú Seyi Tinubu bá lóhun ti ń ṣe nǹkan tí báyìí pé bóyá ìran olórí burúkú ìran òṣì ìran aláyé bàjẹ́ ní ìran Yorùbá. À ń ṣe Yorùbá nation Yorùbá ẹ jẹ́ kí àṣírí tó pa fún Shaw Williams jáde sí yín ẹ má jẹ́ ń bẹ́ẹ̀. Ẹ rí i pé gbogbo àwọn tẹ́ ń ṣe ránkàdédè tẹ̀lé Yorùbá rédíò ẹ rí wípé ọwọ́ wọn ò mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ táwọn fúnra wọn dẹ̀ mọ̀ ìran Yorùbá ìran radàrà ìran tí ò fẹ́ òótọ́ tọ́gbà yẹn pa fóòtọ́ ni a lè dúró àwọn lọ́balọ́bọ̀ ò lè dúró tán wípé tá a bá máa kú ká mọyì àwọn tó máa kú enough is enough. Ṣùgbọ́n torí wípé wọn ò tí ì gbé wọn lọ́mọ pa tí wọ́n bá wá pa ọmọ kan nu wọn lẹ máa gbọ́ pé wọ́n sunkún nígbà tí bọ́ọ̀ kan
tó pa ìkan lára àwọn ọmọ politician ṣe bí mi délì lẹ dájú ẹ̀ judiciary ayé yìí ti bàjẹ́. ìyá wa kan bá wa sọ̀rọ̀ bíbà lórí Ṣẹ́gun Adébáyọ̀ ǹjẹ́ mọ̀ pé ìyá yẹn wọ́n gbé ẹjọ́ lọ sí. kí ni mo máa forúkọ ìyá ẹ̀ ṣe o. ǹjẹ́ mọ̀ pé wọ́n gbé ìyá yìí lórí property bàbá wọn. wọ́n lọ sí ilé ẹjọ́. ǹjẹ́ mọ̀ pé wọ́n ní kí wọ́n fìyọ níyà sí kirikiri ni lórí property bàbá wọn. ẹ wá ní káwíkoko dákẹ́ kó mọ́ sọ̀rọ̀. ẹ ní pé ẹjọ́ Àwíkókó ti pọ̀ jù. n máa play ẹ̀ fún yín. ẹ máa gbọ́. Mr. Rotimi, mo ṣe ní opportunity láti sọ̀rọ̀ sí mi mọ́ tọ́lọ́run máa ṣe. Ọlọ́run ni mo fi ṣe àgbẹ́kẹ̀lé. Nǹkan tó ṣẹlẹ̀ bíi tí mo jókòó sí náà mo wà ní female cell tó wà ní Chief Magistrate Court tó Òyìngbò Èbúté Mẹ́ta Yaba Lagos State. Wọ́n ní George magistrate yẹn mo tẹ̀ wá ń bẹ̀ gbà ó ní pé kó gbé mi lọ sí Kirikiri kó gbéra wọn lọ sí Kirikiri tó wà ní female custodian tó wà ní Kirikiri ó ní Àpápá ló wà. So ó wá lọ́wọ́nú case file èèyàn tó lọ encroach lórí dúkìá bàbá mi tí mo ní kó má kò lè encroach lé lórí ó tún ti wọ́ property yẹn ó ti ń kọ́lé lé lórí o. Ó ti ń kọ́lé lórí o. Mi ò jalè o. Mi ò pààyàn, mi ò rape o. Kò sí reason fún pé láti ní kọ́ gbé mi lọ sí custodian ní ibi ní kíní prison o. So ẹ bá mi play kíní kí everybody gbọ́ kíní yìí ṣó ti yé yín all over the world kí wọ́n gbọ́ voice note yìí ṣó ti yé yín kí gbogbo ọmọ Nàìjíríà tún gbé léyìí o ṣe understand simply because of my father's estate o. Because of my father estate ni gbogbo wọn ṣe conspire délé yorùbá tó lọ́ máa wo case file wọ́n ní wọ́n rí kí ló ti ń pè ṣọ́ọ̀tì wọ́n rí ṣọ́ọ̀tì paper ó ní wọ́n rí ṣọ́ọ̀tì paper wọ́n rí kíní náà rí ṣọ́ọ̀tì paper nínú kíní case file yẹn they don't say any ṣọ́ọ̀tì that ṣọ́ọ̀tì dẹ̀ ni ṣọ́ọ̀tì ni ó stand ní from the ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní wá o you understand because of my father's property ni o wọ́n nítorí pé ẹni tó try láti encroach lé lórí ilé bàbá mi number 8 Balogun Street Anífowóṣe Ìkẹjà Lagos State òun ni ó sáré lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ní pàǹtí the document. ṣe lè imagine wọ́n gbé ẹjọ́ pé wọ́n encroach wá ẹni kí wọ́n lọ ti ẹni ẹlẹ́ni mọ́lé judiciary níjọ́ náà tí mò ń parí pé ẹ má jẹ́ kí election wáyé ẹ jẹ́ ká jọjà kan change constitution Nigeria the same constitution says that wọn ò bá ní governor jalè ó embezzle whatever terms tán bá fẹ́ lò ó pààyàn ni ó ṣe kinní kan ni anything the Nigerian constitution allows them to continue their tenure. bẹ́ẹ̀ constitution yẹn wá ń fún àwọn adájọ́ ní àǹfààní pé téèyàn tó bá jí adìẹ kí wọ́n lọ yẹgi fún how did we get here? Is it not the same Nigeria tá à ń sọ pé àwọn pásọ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n yet there is no truth in them. Wọ́n encroach sórí ilẹ̀ onílẹ̀ ọ̀rọ̀ dé ọ̀rọ̀ lẹ́jọ́ ta ni adájọ́ yẹn? Who is that judge? Ẹ wá ní kán lọ remand ẹni ẹlẹ́ni sí Kirikiri. Okay vibes ẹ jẹ́ kí n sáré gbé àsókè ní 1 minute kí n máa lọ. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ bàbá mi. Ẹ jọ̀ọ́ èmi ò bá kàn rọ̀ wá pé kí a sọ ọ̀rọ̀ tó pọ̀ nípa solution lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣé ẹ mọ solution sà? Èmi náà ara àwọn solution tí èmi ò bá tó suggest. Bẹ́ẹ̀ni. Ó ní pé number 1 kí irú bí gúrùpù yìí ṣe wà báyìí bí platform yìí ṣe wà báyìí mi ò bá tún ní kí bulletin wà kí gbogbo àyíká wà ní gúrùpù kan so that a tún máa bá lè máa àwọn tó bá tún ní idea wọn á tún bring idea yẹn
wọ́n tún lè suggest yẹn because most of àwọn tó wà ní ìgbà mi ò rò bí èkó léèyàn tó súnmọ́ politicians tó lè bá wọn sọ̀rọ̀ nínú àwọn táwa ń bí báyìí so tí òun wa bá ṣọ̀kan mo lérò pé ó yẹ kí ọ̀rọ̀ wa kó dé etí àwọn adarí wa àwọn ọlọ́pàá wọ̀nyí báyìí tó súnmọ́ àwọn politicians báyìí wọn ò lè bá wọn sọ̀rọ̀ àwọn ọlọ́pàá ò lè ní cooperation láàrin ara wọn because wọ́n ní tí àwọn military wọ̀nyí tó bá ní cooperation láàrin ara wọn wọ́n ní mutiny ni pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba nìyẹn so wọn ò ní right láti form cooperation àwa civilians náà la ní right láti form association láti form cooperation pé okay this is democracy the government of the people by the people and for the people. Okay. So we need to be united. Cooperation matter most. Bàbá mi, ṣé máa ń gbọ́ tí wọ́n máa ń ní the major carries the vote àbí? Ṣé máa ń gbọ́? Ṣé rí bá ṣe ń bá lọ́sìn? Ẹ máa rí wípé we are tending towards reducing the population of àwọn tí wọ́n fi irọ́ tí wọ́n fi ń dè mọ́lẹ̀ ní church. Ṣẹ́rí tó bá ti dé stage tó jẹ́ wípé so many people ló ti rí òótọ́ tó wà nínú in tí wọ́n fi religion ṣe fún wa ìgbà yẹn ni majority àwa tá a fẹ́ òótọ́ fún Nàìjíríà tá a fẹ́ rere Nàìjíríà ìgbà yẹn la máa pọ̀ la máa lè lẹ́nu ń bẹ̀ ṣùgbọ́n ní ìsìn tabala ṣe nǹkan kan pé a fẹ́ fìmọ̀ ṣọ̀kan and everything ẹ máa gbọ́ nǹkan táwọn tó ń tẹ̀lé pastor máa sọ touch not my anointed and do my prophet no harm ṣé mo pa ti wà divided nìyẹn so ẹ jẹ́ ká ṣe mọ́ bá a lọ báyìí. kò sígbà tí gbogbo wa á lè ní the same mindset. bẹ́ẹ̀ni. and life yìí ó fún wa ọ̀nà fúnra rẹ̀ gan fún wa láti make choices we have the right to make different choices so even though gbogbo wa lè sọ pé òkè ọ̀run lọ́nà o kí gbogbo wa gbà wá bí 1,000 ká sẹ́ pé ọ̀run lọ́nà o a sì máa ráwọn tó máa ṣe pé ìrọsẹ̀ inú iná yẹn gangan làwọn lọ ká fẹ́ pé kí kànga lé ẹ má yẹ ká lọ síbẹ̀ o a sì máa ráwọn tó máa ṣe pé inú kànga yẹn gangan làwọn lọ ṣé ẹnìkan ní right láti hold choice anybody? The answer is no kò síyàn tó ní right láti hold choice anybody so far tí majority bá ti mọ ọ̀nà tí wọ́n ti mọ right thing I think they will follow it no matter how tó bá yẹ pé okay àwọn kan ṣì wà tó yẹ pé wọ́n ì lágbìyàn tó yẹ pé àwọn ò fẹ́ lọ because àwọn kan wà tó yẹ pé wọ́n ti zero mind wọn pé àwọn ò lè fi Islam sílẹ̀ no matter what kò bá jẹ́ irọ́ kò bá jẹ́ inú kànga náà lọ kò bá jẹ́ inú omi náà máa lọ àwọn kan dẹ̀ ti determine pé okay Christianity àwọn ò lè fi sílẹ̀ àwọn kan wà tó yẹ pé Buddhism non practice àwọn kan wà tó yẹ pé wọn ò tiẹ̀ believe nínú Ọlọ́run rárá tó yẹ pé ní ti àtọ́lọ́run àti religion òun ò believe nínú ẹ̀ but there is a way tó jẹ́ pé èmi wò pé there is ó yẹ kí a way wà tó yẹ pé àtẹ̀yàn tó believe nínú tìṣẹ̀ṣe o tradition o Muslim o Christian o there is a way tó yẹ kí ó yẹ kí gbogbo wa lè wà united to achieve a common goal people okay let this Nigeria be okay kó wà okay kó dáa. ó dáa. and a consider nǹkan tẹ́ ẹ sọ yìí a consider a wo ọ̀nà tá a lè gbé gbà a wo àwọn other platforms tá a lè bá ṣiṣẹ́ tí ó fi máa expand tó jẹ́ wípé a máa pọ̀ dáadáa tá a máa sọ pé enough is enough bóyá pé ká pariwo ságbàáyé through gbogbo common platform tá a bá ní because ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí for example tẹ́lómi bá ló ń gbé movement sílẹ̀ motive tí wọ́n ní lè mọ̀ láíláí torí wípé wọ́n ní gbogbo aláǹgbá dánú délẹ̀ mọ̀ Tinubu wọ́n tún wá sọ wípé ọmọ èèyàn á fi ẹ̀jẹ̀ pupa sínú àtútọ́ funfun síta tá a bá sọ wípé à ń ṣe kínní ní ìsinyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí recurrent kínní ni máa gbọ́ à ń ṣe nǹkan báyìí à ń ṣe nǹkan báyìí à ń ṣe nǹkan báyìí tó bá di last minute tán bá gbówó fẹ́ lòmí gbogbo tẹ́jọ plan yẹn kí ló máa di? A di story. tó máa fi jẹ́ pé power ò ní wà lọ́wọ́ èèyàn kan and another thing power ò ní wà lọ́wọ́ èèyàn kan tí power bá ti wà lọ́wọ́ èèyàn kan àwọn tó jẹ́ evil people yẹn tó jẹ́ ẹni bí wọn yẹn ọwọ́ èèyàn tí power yẹn wà òun náà máa target láti lè bribe. ọ̀dà àmọ́ consider nǹkan tẹ́ ẹ sọ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ torí mò ń lọ bí iṣẹ́ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ torí mò ń lọ bí iṣẹ́ báyìí oyè yín máa nóòtì kìíní adẹ̀lé sọ̀rọ̀ later ẹ ṣe mò ń lọ bí iṣẹ́ báyìí. One love. Oya, 1 minute. One love. The gossip table. Ẹ jẹ́ yìí tí bá ti pè é máa bá wa on mute. Authentic, thank you so much.
the gossip table. Yes ma. ẹ wò inú mi dùn ní especially ọ̀rọ̀ Seyi Tinubu tẹ gbé jáde lálẹ́ Ọlọ́run á jẹ́ kó dáa fún yín Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín sir because ìjọ tí mo kọ́kọ́ rí you are right Adefini bẹ́ẹ̀ni sir. ìjọ tí mo kọ́kọ́ rí bí mo ṣe rí online lórí social media I was crying inside me mo ń sun ẹkún tínú mi ń bàjẹ́ pé why wípé báwo la ṣe dé level tàdé wípé a lot of things is happening wọ́n tó ṣe wá jẹ́ pé báyìí lẹ́sìn fún níbi tí ebi ti ń pa àwọn èèyàn táwọn èèyàn ti ríṣẹ́ tí wọn ò ti lè ẹlòmíì ò lè jẹ one square meal ẹlòmíì ò lè jẹ ká tó sọ pé two ó ṣe wá jẹ́ pé irú nǹkan tó wá sí mind ẹ̀ nìyẹn tí kì bá ṣe pé òpònú ni wá lórílẹ̀‐èdè yẹn because mi mo bí yẹn ṣe máa sọ fún yín pé òun fẹ́ pín irú 1 million Bible fún èèyàn 1 million something like that and inú yín dùn tí wọn ò tí fòkò pa sí finish ni ṣé bẹ́ẹ̀ ni western world sí finish ni sí finish ni. àwọn agree they were happy láti accept irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ìpètè iṣẹ́ fún wọn láṣẹ Èdùmàrè ó máa mú wọn ikọ́ kò ní yọ kúrò nù ẹ̀ àdàbí tí Yorùbá máa jẹ wọ́n lórílẹ̀‐èdè yẹn a lot of people are dying in the hospital ó wá ló fẹ́ pín Bible 1 million people when there is a lot of things wo owó tó máa ná lórí Bible yẹn tó máa sọ pé òun fi gbé kinní yẹn sílẹ̀ because I don't know what is inside that Bible tó fẹ́ pín tó fẹ́ liberate àwọn èèyàn. Fi owó kún owó àwọn sójà Air Force wà ń bẹ tó lè lọ lo rédà kínní láti lè lọ pa àwọn quality àwọn Boko Haram yóò ṣe àní Air Force mọ́ ní Nàìjíríà ni. Ọlọ́run á fi pa bàbá ẹ̀ lẹ́kún ní adájú nítorí àwọn ọmọ oríṣiríṣi àwọn ọmọ ló wà àwọn ọmọ kéékèèké wà tó jẹ́ pé wọn ò lè jẹun lórílẹ̀‐èdè yẹn tọ́mọ máa sunkún tí àwọn ọmọ máa sunkún nílé nítorí pé wọn ò lè feed àwọn ọmọ wọn. bẹ́ẹ̀ni ẹ ṣe ìyá mi ẹ ṣe. Julius Ajayi ṣe wà ń bẹ Julius Ajayi ẹ ní láti unmute o. Julius Ajayi Toluwani Foundation Charity ẹ bá wa unmute ma. Toluwani Foundation ṣe wà ń bẹ ma. Ẹ kálẹ́ sà. Ẹ mà kálẹ̀ ìyá mi. Yes sà. Ẹ bàbá mi ẹ kúṣẹ́ o. Yes ma. Ẹ taratara kí sẹ́tẹ̀ fi ẹ̀mí ṣe. Ọ̀run adúró tì yín o. Àṣẹ Èdùmàrè. Kò sẹ́ni tó lè borí yín, kò sẹ́ni tó lè borí Ọlọ́run, wọn ò ní lè borí yín lórúkọ Jésù. Àṣẹ Èdùmàrè. Ọgbẹ́dọ̀ Ọlọ́run Olódùmarè tó rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni mò ń gbọ́, gbogbo ẹni mo dẹ̀ ń wò. Ṣí ọ̀rọ̀ sọ rárá, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́ ń sọ. Wàláì àwọn pásọ̀tì yẹn ti ba ayé jẹ́, wọ́n ti fi ìgbàgbọ́ burúkú tó gbé dání, wọ́n ti fi ba gbogbo Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ni. Ó yẹ kí pásọ̀ máa ṣe pátì. Ó yẹ ká máa ṣe pátì. Ó sùn wà. Wàláì ẹ̀rù wọn bà yàn ní Nàìjíríà. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń sọ yìí bá ṣe máa ṣe? Àwọn kan jẹ́ pé àwa Yorùbá inú wa ò kú. Yorùbá orúkọ ńlá tẹ́ ẹ máa pè tẹ́ ẹ máa fi dà á lè garara ní o Yorùbá. Jọ́sìn ká ní ilé àwọn tó máa bẹ̀yìn gbogbo ẹjọ́ wà tá a máa lọ ṣe gbogbo ẹ̀. So tó bá lè fún wọn lówó ṣe kékeré kan wọn lórí burúkú wọn á tẹ̀lé wọn. Gbogbo kàtá ìjọ sọ gbogbo ọ̀nà tó lọ́ máa sọ síta. So Ọlọ́run ló lè gbà wá. Ọlọ́run ló lè gbà wá. Ọlọ́run wà o. Ọlọ́run wà ṣùgbọ́n Jésù gbé dání yìí ó lágbára. Ó lágbára kọ́nà ń gbà. Àmín o. Àmín ìyá mi. Thank you so much. Yes. Ọmọ Túndé Ògúndìmú ṣe wà ń bẹ. Mo wà ń bẹ bàbá mi.